المستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون Madayilo, Epini, Madayilo, wala ba shi kiyo ko dawalo. Da ba shi daga. Taiwo Hassan Ogogo, Olúwa jọ̀ọ́ nínú àánú ẹ̀, má fi yọ lẹ́gbẹ́. Ọlọ́run, bàbá bàbá ṣàdúrà pé Ọlọ́run má fi yọ lẹ́gbẹ́, má fi àrùn gbẹ̀yàn lẹ́gbẹ́, kí èèyàn múra pẹ̀lú àtọmọ sàmì dáadáa ni. Olúwa jọ̀ọ́, ipò tí Alhaji Taiwo Hassan Ogogo wà nínú gẹ́gẹ́ bí àwọn ṣèkú wa ṣe sọ. Káwá kó bẹ́ẹ̀ yóò tún ní sẹ́yìn yẹn lórí pé àtọ̀tún wà tó sí àti wá pàtẹ ìdí ọlọ́run àwọn akókò rẹ̀ tó dá sí ní àbájú ìdí ọjọ́ rẹ̀ máa ń yàn ní ti kó lórí ìjókòó yẹn tí wà á ti ṣe ìgbà ọ̀fẹ́ ọlọ́run jọ ní máa ń bẹ̀ láwọ́. طهور إن شاء الله لا بأس طهور إن شاء الله لسعة البأس رب الناس واشفي وأنت الشافي لا شفاء إلا شفاء ولا حول ولا قوة. ó tó di pé màá fún yín ní ìròyìn tó ṣẹlẹ̀ lónìí nípa àìsàn tí ń ṣe èèyàn wa ẹni wa èèyàn Alhaji Taiwo Hassan Ogogo. Ẹ máa bá ń sàmì àdúrà yín ò sí comment section pé lágbára ọlọ́run à ń bẹ lọ́hùn kọ́lọ́hún ọba kọ́ba ní fún ọ lálàáfíà kọ́ba ní jẹ́ wọn ó fi ẹsẹ̀ wọn báyìí kí wọ́n ó fi tẹ̀lẹ̀ kí wọ́n tún darapọ̀ mọ́ àwọn olólùfẹ́ wọn tí wọ́n jọ ń ṣeré orí ìtàgé lónìí ní gbogbo àwọn òṣèré orí ìtàgé pátápátá tó jẹ́ àwọn àgbààgbà òṣèré orí ìtàgé ni wọ́n péjọ àti fámílì àtẹ̀bí àtàrà àtàwọn ojúlùmọ̀ àtàwọn afẹ́nifẹ́re bákan náà wọ́n pe àwọn àáfàá tó lóko tó léèkàn èèyàn nílùú Èkó tí gbogbo wọn péjọ wọn ṣàdúà gbogbo ẹ̀yin play gbogbo ẹ̀ fún yín ṣùgbọ́n ẹ máa bá ní ṣe àmì àdúrà sí comment section pé lágbára Ọlọ́run bá yóò bá ní fún wọn lálàáfíà gbogbo wọn ni wọ́n péjọ tí wọ́n bẹ lọ́hùn wọ́n ṣe àdúà tí wọ́n ṣe àdúà kíkankíkan fún Alhaji wa Taiwo Hassan èèyàn Ogogo ẹni tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ èèyàn Yínká Quadri ó náà bọ́ sí kàní ayélujára ó sọ̀rọ̀ ṣùgbọ́n kó tó di pé ń sàn tí bàbá wa Yínká Quadri sọ òṣèré orí ìtàgé èèyàn Jídé Kòsọ́kọ́ òun náà sọ̀rọ̀ ó ṣàdúà ẹjẹ́ agbọ́n tí bàbá Jídé Kòsọ́kọ́ tí wọ́n sọ mọ́ ń padà bọ̀ ẹ má lọ bí kankan ẹ má bá ń ṣàdúrà àdúrà sí comment section kọ́lọ̀ ọba kó bá ní fún Alhaji Taiwo Hassan Ogogo kó bá ní fún wọn lálàáfíà. ẹ máa kọ́ tó fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn fans wa across the globe ní mi ò bá rí ní kankan tí wọ́n ti ṣàdúrà fún Ogogo lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀kọ́ lọ́n jẹ́ kí àdúrà náà wọ́n mọ̀ lára ó ṣe ẹ̀mọ́ lára kí Ọlọ́run ó gbé ìdílé kò pẹ̀lú fọlọ́ Christian ṣe Muslim ti gbogbo àwọn ẹlẹ́sìn padà ni wọ́n bá wa ṣe Ọlọ́run á lè bẹ̀rẹ̀ wọn ṣe ojú òní tí wọ́n specifically máa fẹ́ dúpẹ́ náà lọ́wọ́ First Lady of the Federal Republic of Nigeria. She called to express her concern apart from ẹni tí Ọlọ́run ti lò láti ilẹ̀ wá tó lò fún Ogogo Senator Ọlámilékan Yáàrí ní ìmọ̀ orí sídi akápò ọ̀ṣùpọ̀ kó yára. Bàbá wa Yínká Quadri bọ́ sí kàní ayélujára wọ́n pòstì fídíò ibi táwọn gbajúgbajà òṣèré tí wọ́n ti péjọ tí wọ́n ti ń ṣàdúrà fún Alhaji Taiwo Hassan Ogogo wọn kọ síbẹ̀ wọ́n ní filmmakers and members of the Nigerian film industry are gathering today in Lagos for a special prayer session for our dear colleague and highly respected veteran actor Taiwo Hassan Ogogo, who is currently indisposed. Wọ́n ní lónìí ní gbogbo àwọn òṣèré pátápátá gbogbo àwọn ẹgbẹ́ òṣèré ni wọ́n péjọ nílùú Èkó tí wọ́n ṣe àkànṣe àdúà fún èèyàn wa ara wa ẹni tó jẹ́ pé gbogbo ọmọ Nàìjíríà pátápátá ni wọ́n gbósùbà fún ni wọ́n respect ẹ̀ èèyàn Alhaji Taiwo Hassan Ogogo tó jẹ́ pé
àwọn wà ní dùbúlẹ̀ àìsàn bá a ṣe ń sọ ìkọlọ́mọba kó bá ní gbé wọn dìde láyọ̀ àtàlàáfíà. And at this moment we come together in love. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ìròyìn Taiwo Hassan ló jẹ́ káwọn èèyàn mọ̀ pé àwọn ọmọ Nàìjíríà a fẹ́ràn ara wa. A fẹ́ràn ara wa o, tẹ̀gàn kọ́ o, eléyìí ló jẹ́ àmọ́. Unity and faith, wọ́n ní eléyìí gbogbo àwọn pátápátá àwọn parapọ̀ pẹ̀lú ìfẹ́, pẹ̀lú ṣọ̀kan, pẹ̀lú ìgbàgbọ́, lifting him up in our prayers. Wọ́n ní àwa fi àdúrà wa a fi ń gbé wọn dìde, and asking Almighty Allah to grant him complete and speedy recovery. Wọ́n ní bákan náà àwa ń bẹ Ọlọ́run ọba tó láyé tó lọ́run, à ń bẹ̀ kó bá ní fún wọn lálàáfíà tó péye kí wọ́n ó tètè fẹsẹ̀ wọn rìn. Kọ́lọ́run ọba kó bá ní síbi àti mọ̀ pé kò sí tọ́lọ́run ọba ò lè ṣe. May Allah, wọ́n ní bákan náà àtún bẹ Ọlọ́run in his infinity mercy ní ọlá ńlá rẹ̀ tó gbáàyè, strengthening him, kó bá ní fún olókun, restore his health, kó bá ní dá àlàáfíà rẹ̀, kó bá ní dá padà sí lára, renew his strength, bákan náà gbogbo omi ara, ẹ̀jẹ̀ ara eléyìí tó ti sọnù kó bá ní dá padà fún Alhaji Taiwo Hassan Ogogo, and grant him the grace to overcome his challenges period. Bákan náà kó bá ní fún un ní agbára láti lè borí ìṣòro eléyìí tó jẹ́ pé wọ́n ń là kọjá lásìkò tá a wà yìí. May his family, friends, colleagues and loved ones also be given strength, comfort and hope as they stand by him. Wọ́n ní bákan náà a tún wá ń gbàládùá fún gbogbo àwọn ẹbí Alhaji Taiwo Hassan Ogogo, àwọn ọ̀rẹ́, bákan náà àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ orí ìtàgé àtàwọn afẹ́nifẹ́re àwọn tí wọ́n fẹ́ bàbá yìí. Kọ́lọ́ ọba kó fún wọn lókun, kó fún wọn lálàáfíà, kó fún wọn ní kíní káwọn náà lè dúró tí wọ́n kí wọ́n lè fàdúrà, kí wọ́n lè fi ràn wọ́n lọ́wọ́. Wọ́n ní ya Allah, bákan náà pèrè Ọlọ́run, please heal our brother. Wọ́n ní ya Allah, àpèrè Ọlọ́run, please heal our brother. Bá ní fún brother wa lálàáfíà yìí Taiwo Hassan Ogogo. Grant him sifau, bá ní fún lálàáfíà, ìtumọ̀ sifau ní àlàáfíà. Complete healing, wọ́n ní bá ní fún lálàáfíà tó péye pátápátá. Protect him from all harm and return him to us in sound health and renewed strength. Àmín. Wọ́n ní bákan náà bá ní dáàbò bò ní gbogbo àwọn àìlera pátápátá, kó wá mú padà sáàrin wa ní ẹni tí àlàáfíà rẹ̀ ó ti pé pérépéré. Our thoughts, wọ́n ní prayers and love are with you. Wọ́n ní bákan náà ọkàn wa, àdúrà wa àti ìfẹ́ wa ó ń bẹ pẹ̀lú yín èèyàn Ògògó ọmọ Àkúlódò. Get well soon. Wọ́n ní àwa tún bẹ̀ lóhùn kó fún yín lálàáfíà láìpẹ́ láì jìnnà. The entire filmmaking community stand with you. Wọ́n ní gbogbo àwọn tí ń ṣe fíìmù pátápátá lórílẹ̀‐èdè Nàìjíríà, gbogbo wọn pátápátá Alhaji Taiwo Hassan àdúrótì yìí. Bákan náà àwọn olólùfẹ́ náà àwa náà sọ wípé àwa náà wà pẹ̀lú yín, a sì ní fi yín lẹ̀ nípa àdúrà. Ọlọ́run ọba yóò bá ní fún yín lálàáfíà tó péye ní kíákíá láìpẹ́ ọjọ́.